Kú dédé ìwòyí. Mo kí yín káàbọ̀ sí tutorial ní èdè Yorùbá. Lónìí mo fẹ́ kí a sáré gbé ohun kékeré kan yẹ̀wò láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀kọ́ lórí HTML àti CSS3. Ó ní nǹkan pàtàkì kan tí ó yẹ kí n sọ fún yín ní ibi tá a bá ẹ̀kọ́ náà dé báyìí. Ìyẹn ni wípé ní gbogbo ìgbà tẹ́ bá ti fẹ́ ṣe website àbí kó jẹ́ pé app lẹ fẹ́ ṣiṣẹ́ lé lórí, ẹ gbọ́dọ̀ rí wípé gbogbo ohun tẹ́ ń ṣe ó gbọ́dọ̀ lè ṣiṣẹ́ lórí oríṣiríṣi àwọn ẹ̀rọ tí ó wà táwọn èèyàn máa ti gbé irú iṣẹ́ tẹ́ ṣe yìí yẹ̀wò. Ohun tí mò ń sọ ni pé iṣẹ́ tẹ́ bá ṣe kí ẹ tó bẹ̀rẹ̀ rárá, ẹ gbọ́dọ̀ rí wípé ẹ ṣe ètò tí ó máa fi jẹ́ wípé èyíkéyìí nínú èyí tí mo máa pè ní irinṣẹ́ tí àwọn èèyàn máa fi gbé iṣẹ́ yín yẹ̀wò, bó jẹ́ lórí ìta pè ní kọ̀ǹpútà laptop ni, bó jẹ́ títí desktop ni, àbí bó jẹ́ èyí tá a pè ní iPad àbí iPhone àbí bó dẹ̀ jẹ́ Android phone, èyíkéyìí tí ò bá jẹ́ nínú wọn, bí ẹ ṣètò tó jẹ́ wípé gbogbo àwọn irinṣẹ́ yìí á gbé iṣẹ́ yín jáde. Ẹ jẹ́ sáré fi àpẹẹrẹ kékeré kan hàn yín níbí báyìí. Ohun tí mò ń ṣàlàyé lélẹ̀, irú láti bí ta bá lọ sí inspect element, ṣe rántí àdúgbò tá a wà yìí, a lọ sí bíbá ní ìkan nínú àwọn ẹ̀kọ́ wa nígbà tá a bẹ̀rẹ̀ CSS. A máa lo ibi báyìí dáadáa tá a bá ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ lórí JavaScript. Ẹ wá wo ibi tó dàbí àwòrán fóònù tàbí pad níbí báyìí. Tá a bá tẹ̀ ẹ jẹ́ ń fẹ́ ilé lójú níbí ká lè rí dáadáa. Tá a bá tẹ̀ báyìí níbí báyìí sìn, ẹ rí pé ó gbé àwòrán èyí àwọn ẹranko tá a ṣe, ó gbé gbogbo ẹ̀ jáde lórí bíbá yìí. Tẹ́ bá wá wo bí ibi tó kọ responsive àkọlé, mo lè pe àkọlé fídíò eléyìí ní responsive UI. Responsive UI ni àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè. Ohun tẹ́lẹ̀ túmọ̀ sí ni wípé irú tá bá wo gbogbo àwọn tó wà níbí, àwọn eléyìí jẹ́ bí oríṣiríṣi ẹ̀rọ asọ̀rọ̀gbèsì àbí ṣé tẹlifóònù la máa pè, tí irú website tẹ́ ṣe yìí tí wọ́n lè lò láti fi wò ó. Ẹ jẹ́ fún àpẹẹrẹ, ẹ wo eléyìí tó jẹ́ iPad. Tá bá wo iPad, tá bá wo website lórí iPad bó ṣe máa rí lélẹ̀, ẹ rí pé bó ṣe máa rí nì. Tá bá dẹ̀ wò lórí ìta pè ní ká wo iPhone X, ẹ rí bó ṣe máa rí lórí iPhone X lélẹ̀. Tá bá dẹ̀ wò lórí ẹja wo eléyìí lórí BlackBerry Z30, bó ṣe máa rí lórí BlackBerry Z30 ní. Tí n bá sọ eléyìí di 100 kó lè tóbi sí i. Tẹ́ bá wo bíbá, ẹ rí wípé eléyìí náà àmì abádorí ẹ̀kodò bó ṣe máa rí, ẹ rí bó ṣe máa rí ní tá bá dorí èyí tó jẹ́ BlackBerry Z10, tá bá dorí ẹ̀kodò bó ṣe máa rí lélẹ̀. Ẹ gbọ́dọ̀ rí wípé ẹ ṣètò fún eléyìí kí ó má bàa di wípé tẹ́ bá ti parí website yín, àwọn kan ò ní lè rí wò dáadáa lórí ẹ̀rọ tiwọn. Ohun tí mo ní kí n sáré ṣàlàyé nìyẹn. Tẹ́ bá dẹ̀ wò náà lórí desktop wa ń bíbá tó jẹ́ laptop tí mò ń lò, bí mo ṣe ń fà á lọ, mo ń fà á bọ̀, ni ẹ rí pé àwọn àwòrán yẹn wọ́n ń túnra wọn tò. Bó ṣe yẹ kó rí gẹ́lẹ́ gan-an nìyẹn. Kò ṣe pé àwọn àwòrán kan máa sá sẹ́gbẹ̀ẹ́ kan àbí àwọn kan máa sápamọ́ síbi kan tá à ní rí wọn. Ohun tí mo fẹ́ sáré ṣàlàyé fún yín nìyẹn. Ẹ má gbàgbé láti lọ sórí
YouTube tẹ́ bá fẹ́ràn àwọn fídíò wa, tẹ́ bá dẹ̀ fẹ́ máa mọ̀ ní gbogbo ìgbà tá bá fi irú fídíò yìí sí orí afẹ́fẹ́, subscribe sí orí channel tutorial ní èdè Yorùbá. Kẹ̀dẹ̀ má gbàgbé láti tẹ èyí tó dàbí agogo, ìyẹn gangan ló máa jẹ́ kẹ́ máa mọ̀ ní gbogbo ìgbà tí a bá ti fi fídíò tuntun sí orí afẹ́fẹ́. Ẹ ṣé gan.